A dúpẹ́ fún Olódùmarè, ọba lánàá, ọba lónìí, ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun, tó tún fún wa ní àǹfààní àtòrí ọ̀fẹ́ láti fún gbogbo ayé ní tí ń jẹ́ àbájáde lórí ọdún tí ó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Kwara. Commissioner of Police ó sọ pé a gbọ́dọ̀ ṣe ọdún ìṣẹ̀ṣe wa ní gbangba, pé ká lọ rèé ṣe ní alábọ́dé bá a ṣe máa ń ṣe, ká lọ rèé ṣe ní oníkẹ́bújẹ́ bí a ṣe máa ń ṣe, nítorí pé kò jẹ́ tuntun sí mi bí a ṣe ń rí lórí afẹ́fẹ́ tí gbogbo ayé ń sọ pé wọ́n ní Commissioner of Police pé ó ti báǹdì ọdún ìṣẹ̀ṣe tí ó fẹ́ wáyé nípínlẹ̀ Kwara, nítorí pé Commissioner of Police kò ní agbára àti àṣẹ láti báǹdì ọdún pé kí a má ṣe ọdún ìṣẹ̀ṣe. Ilé ẹjọ́ ló ní agbára àti àṣẹ rẹ̀ láti má jẹ́ kí ọdún wáyé yálà fún ìdí kan tàbí fún ìkejì. Bẹ́ẹ̀ bá sì wo òpópó ayé, ẹ rí i pé bá a ṣe máa ń ṣe níwúre pé ọlọ́dún ò ní pọdún ja ìmọ̀wù. Bóyá Olódùmarè ti mọ̀ pẹ̀lú eléyìí ó wáyé tàbí yóò ṣẹlẹ̀ ń lójú ọ wá ṣàpẹẹrẹ gbogbo ohun tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ wá ní bóyá ètò ẹ fẹ́ ṣe fóníṣẹ̀ṣe yìí o tàbí ètò ẹ fẹ́ ṣe ká ẹ mọ̀ bá rí gẹ́gẹ́ bí àkọ́kọ́, èmi náà wá fẹ́ gbọdún lọ gbogbo yín. Ọlọ́run wá taari kòrò sí a, ó mú ní sábàbí ẹ̀ wá kòrò dé, ó jẹ́rọ́ ó jẹ́ òótọ́, kòrò wá dé ní kò gbogbo àkókò yẹ nìkan kò rojú ṣe nǹkan kan. Bọ́dún bẹ kò sọ́dún, ará Mẹ́kà ò lè lọ Mẹ́kà, gbogbo ènìyàn pátá àfẹntí ọba sin lọ́nu ilé rẹ̀ ni, kò jẹ́ tuntun sí wa. Commissioner of Police ó sọ pé ká má sọdún, bí mo sọ síwájú pé kò ní agbára àti àṣẹ, bí ṣúṣe kú ọ̀bẹ ṣe bù ú, ẹ gbọ́ lẹ́nu àwọn bàbá torí pé eré ni wọ́n pè é, eré ni wọ́n kọ́kọ́ ń ṣe bí ẹnu lásán ní ẹsẹ̀ bá ń lé pẹ̀lú ìrìn àjò ọdún tá à ń ṣe. Lánàá nígbà tá a bá Commissioner of Police ṣèpàdé ni wọ́n rí i pé ohun tí à ń sọ kì í ṣeré, wọ́n rí i pé ohun tí à ń ṣe kò kì í ṣe ẹnu. Ọ̀rúnmìlà ní bá a bá dákẹ́ onítàrẹ ní máa bá ní dákẹ́ ni adífáfẹ́gún eléyìí tí ń bá wọn re bí okú ọ̀lẹ ó ní kárìn kápọ̀, iyẹ ní máa yẹni dífá fún bàtà náà tó ń bá wọn re bí ọ̀lẹ wọn ní wọ́n kalẹ̀ wọ́n jàre ẹbọ ní kí wọ́n mú ṣe. Nígbà tí eégún àti ọ̀lẹ ọ̀rẹ́ jọ ni wọ́n, ọ̀lẹ wá yáwó lọ́wọ́ eégún, owó ìsìpọ̀ ká fi wí owó kọ́múlé láńtà bí wọ́n sì máa ń sọnù ayé. Àwọn agbowó yìí kò tọ́jọ́ kò tó sùn lọ́lẹ́ bá wá kú, léegun bá wò pé owó tí òun tọrọ ẹ̀hún jẹ̀hún pọ̀ bó lòun ó ṣe ṣe lọ́ba lọ rèé dáfá. Wọ́n á sọ fẹ́gún, wọ́n ní wọ́n lẹ́bọ ní kóru, wọ́n ní tó bá ti wá rúbọ, wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ tó kú, wọ́n ní kó tó ní lọ́kàn pé yóò tó sòkú. Eégún wá wò pé èèyàn jẹ̀hún lówó òun ò tí ì rówó gbà, ẹ wá tún ní kó wọn lọ rèé sòkú ọ̀rẹ́ òun. Wọ́n ní kó lọ ṣe, ó ṣe kódà náwó jà àwọn ọmọ lóòkú lọ. Ṣùgbọ́n nígbà tí ó tó ọjọ́ méje ọjọ́ mẹ́ta, ọjọ́ kejì ọjọ́ tí wọ́n sì náwó, léegun bá ké sáwọn ọmọ pé tọ̀ ẹ̀yin ọmọ, ọ̀rọ̀ kan ń bẹ láàrin mi àti bàbá yín, ọ̀rọ̀ tí sì ń bẹ láàrin wa yìí, ọkàn mi ò yọ̀ǹda rẹ̀ torí pé bàbá yín jẹ mí lówó ìrìn àjò báyìí. Eégún wá sí owó eléyìí tó jẹ́ pé ọ̀lẹ yá, ó tún sí owó tó ná níbi òkú bàbá wọn, ó sì gbé iye owó ìlà àwọn ọmọ lọ́wọ́, àwọn ọmọ san o. Èyí ló wá ń ṣe déédéé pé àwa tá a jó níṣẹ̀ṣe àdákẹ́ àgbọ́dọ̀ dákẹ́, nítorí pé èèyàn gbọ́dọ̀ máa tẹ ẹ̀tọ́ wa lójúmọ́lẹ̀. Tó bá jẹ́ pé níwọ̀nba àgbà tí gbogbo apátátá sì ń bẹ nínú orílẹ̀-èdè Nàìjíríà ẹyọ kan ṣoṣo tá a wà yìí, tá a ti ìpín tó fi dọ̀la, gbogbo ìmọ̀ dúnkokò wọn tí wọ́n sọ pé wọn ò gbọ́dọ̀ wá, wọn lè wá, wọn ṣe gbá wọn ṣàkó wá sásùn, ṣé bí àwa là ń bọ̀, àwọn ọ̀fọ̀ fún kùkùrákù, àfọ̀ fún kùkùrákù o, wọn nílé wá, wọn nílé ṣe kinní kan. Commissioner of Police, ẹ máa retí lẹ́tà àpẹjọ yín, ṣùgbọ́n ìbádá kẹ́ ẹ sọ sórí afẹ́fẹ́ sórí agbágbé kọ́ wà ní gbogbo, kẹ́ ẹ sọ kẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́tà, ẹ sọ lẹ́nu, ẹ jẹ́ kó yé ayé pé gbogbo ènìyàn tó bá ti kó ara wọn jọ tí kìí ṣe pé ìbọn tàbí ohun ìjàmbá olóró ni wọ́n kó dání, irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti ṣe ohun yòówù tí wọ́n bá fẹ́ ṣe. Commissioner of Police, ẹ máa retí lẹ́tà yín.
gbogbo àlàyé tẹ́ ẹ sọ tí ń bẹ lórí afẹ́fẹ́ òun tí ẹ sọ pé ẹ sọ tẹ́ ẹ tako ilé ẹjọ́ lẹ́ẹ̀ ti sọ. IG ẹ máa retí ìwé yín torí pé gbogbo yín pátá ńlá kọ̀wé sí ìwé dọ̀dọ̀ yín ìwé ilẹ̀ ẹ̀ lè dínà ìpẹ́ ẹ̀rí tàbí pé gbogbo tí wọ́n fẹ́ ṣe ẹ̀ mọ̀ sí ńlẹ́ fi invite wa lẹ́fi ní àwa débẹ̀ lánàá gẹ́gẹ́ bí ìpàdé àlàáfíà yín tẹ́ fi gbé amára ni pé ọdún tá a fẹ́ ṣe ọ̀nà wo lẹ máa gbà láti fi support wa láti fún wa ní security láti dáàbò bò wá àwa débẹ̀ ẹni àwọn kan fún yín lọ́rùn lọ́tún ń tẹ́ ń sọ IG mọ̀ nípa rẹ̀ ohun tẹ́ ń sọ gọ́vnà mọ̀ nípa rẹ̀ ohun tẹ́ ń sọ àwọn kan náà tún mọ̀ nípa rẹ̀ so wọ́n ti wá sọ pé ọba àlọ́rin mọ̀ nípa rẹ̀ wọ́n ti wá sọ pé ní àjò yìí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwọn kan náà tún mọ̀ nípa rẹ̀ tó jẹ́ pé wọ́n ti ní ṣébí ń ta sọ fáyé tẹ́lẹ̀ ni pé aláàfẹ́ lódò Yemọja àwọn Emirates náà tún gbéra wọ́n sọ pé nírìn àjò tán fẹ́ ṣe odò Yemọja làwọn tún fẹ́ lò á tún sọ fún commissioner police lánàá pé àwa ti tún ródò míì tá a fẹ́ lò gẹ́gẹ́ bí ẹ̀sìn àlàáfíà tá a gbé dání wọ́n ní ẹ lè ródò míì ṣùgbọ́n tí à ń bá yín sọ ni pé ẹ sún ọdún sí iwájú ẹ sún sí ọjọ́ iwájú ẹ sún ọdún tẹ́ ẹ fẹ́ ṣe sọ́jọ́ iwájú ẹ mẹ́jọ jẹ́ lákòókò yìí kí ló dé tí òfin ní jẹ́ lákòókò yìí ṣé wọ́n la fẹ́ sọdún fún ni ṣé commissioner police la fẹ́ sọdún fún ni ṣé la fẹ́ sọdún fúnra wa ni gẹ́gẹ́ bá ṣe lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin pé oníkálukú lè ṣe ẹ̀sìn tó bá wù ú ṣùgbọ́n nínú ọ̀rọ̀ àlàyé àná wọ́n ń jẹ́ kó yé wa pé agbára tí Islam ní ó ju òfin orílẹ̀-èdè tàbí kí n sọ pé ti òfin orílẹ̀-èdè Nàìjíríà lọ tàbí kí n sọ pé tìpínlẹ̀ Kwara ńlọrọ̀ tó jáde mẹ́ lánàá àwọn kan wọ́n ti sọ fún mi categorically àwọn wo kọmíṣánná òrílì sọ àwọn wo ni ẹyẹlé ní báwọn tàn tẹ́lẹ̀ adìẹ ti débẹ̀ tó fẹ́ tàn báyìí eré lẹ pé kìí ṣeré o lánàá tá à ń sọ̀rọ̀ yìí ọba ìlú Ìlọrin ó ti gba ìwé ìpẹ̀jọ́ oníṣẹ̀ṣe ti pè é lẹ́jọ́ ó ti pè é lẹ́jọ́ agbára àti àṣẹ tí wọ́n ní tó fi jẹ́ pé oníṣẹ̀ṣe ò lè sọdún nínú ìlú Ìlọrin nípínlẹ̀ Kwara ó ti gbàwé ìpẹ̀jọ́ lánàá bẹ́ẹ̀ bá sọ pé òun lágbára kò séèyàn tó ní tó ju tọ́lọ́run lọ ṣe bá nàbí yẹn ọ̀nà nígbà tí ń bẹ láyé máa jọ ṣe pọ̀ tí ń bẹ lọ́run àtàrà àwọn tó ń jẹ́ kèfèrí ni ẹ̀yin ni kèfèrí ẹ̀yin ni káfíìn lọ́dọ̀ ọ̀tà wa ẹ̀yin láláì mọ́lọ́run ẹ̀yin láláì gbàgbọ́ ẹ̀yin láláì ìjọsìn ẹ̀yin láláì lálàáfíà ẹ̀yin láláì nífẹ̀ẹ́ ẹ̀yin lẹ́ ń ṣe tọ́lọ́run ọba tí ọ̀yọ́nú sí ṣé tẹ́ẹ̀fì jíyìn lọ́dọ̀ Ọlọ́run náà rèé gbogbo tẹ́ẹ̀fì bọ́ọ̀lù ọ̀pá náà rèé pé ńgbà táwọn kan fẹ́ ṣe nǹkan lílé ayé o ẹ̀yin lẹ dín an lọ́wọ́ àbí àná ohun tó jẹ́ ń bá wọn lọ ni pé adéfò lè wọ lọ́rin bọ́ bá wọ̀ lọ́rin á ṣe gbá á ṣàwọ̀ òkòkò bá bá a sáàsùn èmi ọ̀sẹ̀sẹ̀ máa wá ní ìlú Ìlọrin mi ọ̀sẹ̀sẹ̀ wà ń bẹ̀ mo wá tó pẹ̀lú wọn lánàá láti lọ rèé ṣèpàdé yẹn pẹ̀lú commissioner of police ebi fídíò rẹ̀ lẹ́fẹ́ rí lẹ́yìn fídíò ọ̀rọ̀ tí ọwọ́ ajé àbájáde ọ̀rọ̀ àti ibi tí iṣu ṣe kú bọ́bí ó ṣe bù ẹ gbọ́ lẹ́nu ẹni tó jẹ́ agbẹjọ́rò wa ìyẹn lọ́jọ́ àná ẹ máa bá wa ká lọ. My brothers, thank you for coming for this meeting. You are all there and you are at the CP and the CP said they cannot guarantee our safety and we are saying that the Nigerian Constitution allows us for freedom of worship, freedom of religion, freedom of our thoughts and conscience. We can commune in our private houses and also in public, and we are peace-loving people. Ìṣẹ̀ṣe does not mean violence. Ìṣẹ̀ṣe is not a secret court. Ìṣẹ̀ṣe is a peace-loving culture of our ancestors, and it is tied to the rivers. And we are saying you have right to worship in public, but the DPO has said that the Commissioner of Police has said they are not going to assist us, they are not going to grant us safety. So, and we have made it clear to them that it is
highly discriminatory because the Christians, they hold their Christmas. There is no breakdown of law and order. The Muslims, they hold their Salah. There's no breakdown of law and order. We now, the traditionalists, the Sheshis, we said we want to do our own. They now said there's a breakdown of law and order. We have told them that, look, okay, can you, if you say River Yemoja is not okay, give us, we have given you alternative. Let us go to Rabina or Moru. You said no. So as it is, we are peace-loving people. We are not going to fight. We are not going to bring down law, make that to be breakdown of law and order as she has pretended. We are going to take the necessary legal actions, and that's what I think we should do. So, thank you very much. I have filed against the Emir today, challenging him that he has no powers under the Constitution. He cannot ban and he cannot prohibit or prevent the Sheshe. That suit has been filed. Look at it, suit number KWS/161M/2023. Let the court determine whether the Emir has powers to stop Sheshe or not. Then I cannot clear your name. No, I'm bringing up me. Ẹ̀yin náà lẹ́tí bá gbogbo aṣọ̀rọ̀ sọ pé ká sì dúró fún àbájáde ọ̀rọ̀ tí a gbọ́ lọ́dọ̀ kọmíṣánná pólísì lénìí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí agbẹnusọ wa lọ́ọ̀yà wa tí wọ́n sọ pé ìrìn àjò gbogbo ẹ̀ pátá ó di ẹjọ́ kí lè rọ ọkàn yín pẹ̀lú ẹ̀ só tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ pé gbogbo ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí àgbà nínú oníṣẹ̀ṣe nípínlẹ̀ Kwara State. Ìgbà tó jẹ́ pé náà jẹ́ kí ká exhibit fundamental human rights wa lọ́dọ̀ ní bàbá mi onígbàgbọ́ àná bàbá máa ń sọ bí bàbá ṣe dàgbà tó a ní ẹgbẹ́ ta sọ di ibò ẹgbẹ́ gbogbo ẹ̀rọ gbogbo ní fundamental human rights bàbá tó bí bàbá ò ṣe kàwé tó ìmọ̀ fún everybody has fundamental human rights tó èyí ti ìjọ practice ìjọ so let's go to the court. So adúpẹ́ lọ́wọ́ Olódùmarè bàbá wà ń bẹ̀ yẹn ní ìdẹ̀rẹ̀ tí ò sí níbẹ̀ mọ́ lápá ibà náà bẹ́ẹ̀ ni mo rí bàbá mi ọba Ìtùtù láti ìpínlẹ̀ Ṣàwó, bàbá mi níjàgbọ́ àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí, bàbá mi láti ìlú Ṣàwó àwọn náà ni wọ́n tún bẹ pẹ̀lú wa níbí, a ti lọ sọ́dọ̀ kọmíṣánná wọ́n ní nítorí wàhálà kan bẹ́ẹ̀ sì ni onímọ̀lẹ́ ń ṣe tiwọn ẹ̀bẹ̀ kan ò dín wọn lọ́wọ́, kí ni èròǹgbà ọkàn tí ń pẹ̀lú ní àjò náà àbájáde ìrìn àjò yìí. Ìgbà tèmi lórí ẹ̀ ni pé kò lẹ́tọ̀ọ́ fún ẹnikẹ́ni láti dín wa lọ́wọ́ pé ká máa ṣe ìṣẹ́ṣẹ́ ní tiwa ẹ̀sìn òdẹ̀jọ́ ẹ̀sìn kò lẹ́tọ̀ọ́ fún ẹnikẹ́ni láti ṣe ìdíwọ́ fún wa. A rí i pé àwa ò lọ dí àwọn mùsùlùmí lọ́wọ́ láti máa ṣe ọdún wọn nígbà tí wọ́n bá ṣe é. A rí i pé a ò lọ dí àwọn Christian lọ́wọ́ láti máa ṣe ọdún wọn nígbà tí wọ́n bá ṣe é. Ṣùgbọ́n wọ́n ń dí àwa lọ́wọ́ ní gbogbo Ìlọrin pátápátá títí kọjá ẹ̀yìn Ìlọrin pẹ̀lú wọn wá síbẹ̀ tán wá ń dí wọn lọ́wọ́. Àwọn ọlọ́pàá náà ni wọ́n dẹ̀ ń lò tán fi ń dààmú wa. Wọ́n bá ti wá ọlọ́pàá mú àwọn èèyàn wọ́n ń sá kúrò nínú ẹ̀sìn baba ńlá wọn. Wọn ò jẹ́ káwọn èèyàn lè ṣe mọ́, wọ́n mú wọn ní tipa pé kán máa ṣe ẹ̀sìn tàwọn ni. Pé tó o bá ti ṣẹ̀sìn tàwọn o, àwọn ò lè gbà. A ò wá mọ̀ ní tán fi ń ṣe léyìí. Ṣùgbọ́n bàbá délé ẹjọ́ lọ. Nígbà tá a bá délé ẹjọ́, a máa wò bó bá ṣe jẹ́. Bá lẹ́tọ̀ọ́ sí, bá lẹ́tọ̀ọ́ sí, a ó fẹ́ mọ̀ nígbà yẹn. Ìyẹn là ń fẹ́ o. Bàbá o, kábíyèsí àràbá ti gbogbo ọmọ aráyé kan máa bọ̀ wá ọkàn wá ṣègbè lẹ́yìn wa ọkàn bá dá sọ̀rọ̀ yìí o. Ibi tí ènìyàn bá ti ń yẹ ẹnìkejì ẹ̀jẹ̀ tá a dé jọ́ ọmọ onílùú àjọjọ́ ọmọ orílẹ̀-èdè kan náà àwọn kan ń ṣe tiwọn a ò dí wọn lọ́wọ́ gbogbo ìgbà tá a bá ti ṣe tiwọn láyé káàkiri oríṣiríṣi ààyè ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ń káàkiri tán lo àwọn ọlọ́pàá láti wá dààmú wa níbẹ̀ láì jà láì ṣe ngòdì kan so ẹ jẹ́ kí a kíyèsí ohun tó fà á a fẹ́ délé ẹjọ́ sí ọ̀rọ̀ yẹn a ó gbé ọ̀rọ̀ náà délé ẹjọ́. fún àǹfààní àwọn tí wọ́n sọ pé nípínlẹ̀ Kwara àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n ti ẹ̀dùn mẹ́rin lọ bàbá mi náà rè Àràbá ti ìgbósùn àwọn náà ni wọ́n ń bẹ pẹ̀lú wa a jọ lọ sí ọ̀dọ̀ kọmíṣánná pólísì ni àbájáde ìrìn àjò bàbá báwo ojú wo lẹ́yìn náà tẹ̀ fún ìrìn àjò. nǹkan tí ó ṣẹlẹ̀ yìí jẹ́ nǹkan tí ojúbọ láàrin olùṣèṣe tàbí ní Kwara State ní gbogbo wọn ní ẹ jẹ́ kí eléko ṣe gbó ẹ jẹ́ kí olóró ṣòro ẹ jẹ́ kí onígbà tí bẹ́ẹ̀ káyé lè gbó nígbàlùkù ṣe ti ti ẹ̀mí ilé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó já sí pé àti ẹ̀sìn kélékèjì tó wà lọ́yẹ̀ kò fẹ́ àwa oníṣẹ̀ṣe rárá
lọ́sùn wọn gbógun ti wájú tó lè yẹ kó wáyé bẹ́ẹ̀ ó bá kúrò wà láyé tiẹ̀ ó lè ní agbára láti máa ṣe nǹkan tó bá wù ú kí ló dé tí dandan ni kí n lọ kírun àbí kí n lọ sí tọ́ọ̀tì lọ ṣé dandan ni fún wa tó bá kú bá nígbàgbọ́ lórí náà ni ó máa ṣe so eléyìí ó jẹ́ nǹkan tí kò bójú mu wọ́n tí èèyàn bá tọ́ papọ̀ ṣá èèyàn ní mọ̀ nǹkan tí ṣẹlẹ̀ eléyìí nǹkan tó ṣẹlẹ̀ yìí ó mú wa ní ó tún fún wa lágbára sí i láti jẹ́ ká mọ ibi tí à ń lọ lórílẹ̀‐èdè yìí lọ́wọ́ pé kì í ṣe ẹnìkan ló máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ àwọn náà wà níta bẹ́ẹ̀ kí wọ́n bá dá sọ̀rọ̀ yìí wọ́n dá sí i even including president including governor ló tán lè jẹ́ muslim so but ẹlẹ́yìn ara kan ní gbogbo wa àwọn olóyè tó dábàá bá náà wọ́n dá sí pé inú ìwé wà pé ìpínlẹ̀ àti aláìsí tó fún wa ní jan ẹ̀jẹ̀ ká ṣe bọ́dá bá lọ fọ́ so tó bá bá bọ́ ẹ̀ pọ̀ àmọ́ bí yóò bàjẹ́ sí wọ́n jẹ́ ká fọ́ oṣù ọ̀pọ̀ lẹ́yìn síwájú gbọ́dọ̀ oko wa eléyìí kò dá omi tí ì ṣe àlọ́gàn nílùú olúkálukú bá ṣe máa ń ṣe àṣẹ níbẹ̀ nílùú olúkálukú láti ṣe láti bọ Ìlọrin làṣẹ kàn ló jẹ́ ká wá síbí kó wá sí kórajọ different ìlú láti jọ wá ẹ̀ẹ́dẹ́ Kwara state yìí kì í ṣe Ìlọrin nìkan ní Kwara state 16 local government la ní Kwara state kí ló dé sódà àbájẹ ṣe ní Kwara níbí nílọrin bíi àlẹṣẹ ní Ọ̀yọ́ local government àlẹṣẹ ní Mòrò local government àlẹṣẹ ní Ọ̀fà local government bá a ṣe máa ń ṣe káàkiri kò sí bí jẹ́ ìkọ̀ọ̀kan ìjọba láwọn sí so bọ̀dù òkun wa ní ayẹlẹ bọ̀dù olúkàkú láǹfààní àti ṣe ìkọ̀ọ̀kan abẹ́ ṣe ń lu rẹ̀ mímọ̀ ọba àbí tó bá wà ń bẹ̀ kò lè sọ pé ọmọ inú ìlú ò ní ṣe òrò bàbá rẹ̀ ṣùgbọ́n àní pariwo rẹ̀ bá ní pariwo bí a ṣe bá a ṣe fẹ́ fọwọ́ àgbọ̀n bá rẹ̀ lẹ̀ torí nǹkan tó ṣẹlẹ̀ tó wà ní pé a jẹ́ alòdì sí òfin ìjọba fún òfin ìjọba náà lájọ ti tó láì jẹ́ ká mọ ibi tá à ń lọ ìgbà tí tó wá ìtajà ọlọ́run kó àfọwà ọlọ́run kó wa. bàbá kílẹ̀ yìí náà rí sí ní àjọ náà. ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó rí sí ìrìnàjò yẹn ni pé wọ́n ń rẹ́ ìdìbò àwọn yíyan wá jẹ wọ́n ń fi ẹ̀tọ́ wọn mìíràn wọ́n fi jẹ wá lójú mọ́lẹ̀ torí ẹnìbọ̀dì ló ń ṣe tiẹ̀ torí ó bá dòjọ iléyà wọn ò ní pé babaláwo wá da mọ́sálásí rú tó bá dìgbà ọdún àwọn Christian ó rí pé babaláwo wá da ọdún Christian rú so kò sí lẹ́tọ̀ọ́ ìdádúgbò ló ń ṣe tiẹ̀ wọ́n ní ayélujábámọ̀lẹ̀ ìkẹta nígbàgbọ́ tó dé so èsì àbáláyé ló sì wà pẹ̀lú kéjádúgbò tó yí sí ẹgbẹ́ sí Christian ẹgbẹ́ sí Muslim kò sẹ́ni tí ò ní ìṣẹ̀ṣe nílé wọn kò sẹ́ni tí ò ní ìṣẹ̀ṣe ìlú rẹ̀. bàbá sẹ́ni lẹ́sẹ̀ pọ̀. akọ̀kan so ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣe yìí bóyá tá a bá gbé délé ẹjọ́ a máa mọ ibi tá à ń lọ pé ọmọ Nàìjíríà ní gbogbo wa kò yẹ kí ẹnìkan sọ pé ẹnìkan má jẹ kẹ́nìkan má mú kẹ́nìkan jẹ ẹnìkan lọ́wọ́ mú so fún díẹ̀ yìí ni pé èmi rọ gbogbo wa pé kò ń ṣèjà ká má káàrí ọkàn ká ṣe kí ni ká gbà ilé ẹjọ́ lọ ká bá délé ẹjọ́ adájọ́ máa dáa adájọ́ bá máa dáa bá nìkan ló ní ìlú ni bóyá kírísítà nìkan ló ní ìlú ni so bóyá babaláwo náà ò sínú àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n jọ ń darí orílẹ̀-èdè so fún díẹ̀ yìí ni pé ẹ̀tọ́ wa wọ́n fi dùn àwọn tí a lójú mọ́lẹ̀ so ẹ jẹ́ ká bí ọ̀rọ̀ náà a lọ sílé ẹjọ́. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn bàbá tí wọ́n sọ̀rọ̀ yìí àti àbájáde eléyìí tó wáyé ní ibi ìpàdé tá a ṣe ní àná ẹ wá rí i pé eléyìí yàtọ̀ sí gbogbo ohun tí ń bẹ lórí afẹ́fẹ́ tí gbogbo àwọn èèyàn tí wọ́n sọ pé wọ́n ti báǹdì ọdún ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Kwara kò rí bẹ́ẹ̀ níwọ̀nba àgbà tó jẹ́ pé mùsùlùmí ọmọ sọdún rí àti yídì wọn ni àti iléyà wọn ni àti ààwẹ̀ wọn ni kó níṣẹ̀ṣe wá sọ pé òun lọ rèé da ọdún wọn rú gbogbo tí wọ́n ṣe kódà tó fi mọ́ mọ̀lúd oníṣẹ̀ṣe ò débẹ̀ láti lọ rí dọdún ẹnìkankan rú rí bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ Christianity àwọn náà ò sọdún kó níṣẹ̀ṣe ọlọ́rẹ̀ dàbẹ̀rú yóò ṣe wá kan tó níṣẹ̀ṣe táwa sọ pé wọn ò gbọdọ̀ ṣe tiwọn a jẹ́ pé nǹkan kan ń bẹ lábẹ́ ìrìn àjò tẹ́ ẹ fẹ́ jẹ́ kó wáyé a jẹ́ pé àṣírí kan ń bẹ nínú ìrìn àjò tẹ́ ẹ fẹ́ jẹ́ kó ṣeé ṣe bí kì í bá ṣe bẹ́ẹ̀ gbogbo gbèsè tẹ́ ń gbé yẹn nígbè àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá ń bẹ nídìí ìrìn àjò yìí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àáfàá nílùú Ìlọrin tẹ́ wá pẹ̀lú pé kí ọdún tí wọ́n fẹ́ ṣe nílùú Kwara ìpé kọ́mọ̀ ṣe é ṣe ewé òbí yín o egbò òbí yín orí ọká òbí yín orí èrè òbí yín gbogbo ń tẹ́ ń lò tí ń jẹ́ oògùn tẹ́ ń lò yẹn yóò bí yín nítorí pé látara rẹ̀ ni n ti ń jẹ́ ifá ọkẹnu ìwòsàn ń bẹ́ńbẹ́ ìṣirò ń bẹ́ńbẹ́ ìtajà ń bẹ́ńbẹ́ ìwòsàn ń bẹ́ńbẹ́ ẹ̀sìn ń bẹ́ńbẹ́ gbogbo ń tó kó ìrìn àjò láyé kódà ìmúra àṣà ń bẹ́ńbẹ́ ìṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ní gbogbo ohun tí ifá tó kó sínú ṣùgbọ́n lórí èyí tẹ́ ẹ ṣe yìí
ìṣẹ̀ṣe òbí gbogbo ìmọ̀ ṣoògùn ká lò láàárọ̀ ká lò lóru ká jalégbò ká wà léwé ká ṣe lágbo yóò bí tọmọtọmọ tiṣẹ́tiṣẹ́ tí gbogbo ìrìn àjò tẹ́ gbé dání ní agbára lọ́wọ́ Olódùmarè lágbára àṣẹ tó Olódùmarè fi sáré ewé tó tún fi sáré egbò náà yóò bí èyí tí mo wá fẹ́ sọ fáwọn ènìyàn wa tí wọ́n jó oníṣẹ̀ṣe nílùú Ìlọrin ẹ má jẹ́ kẹ́nì kankan kí wọ́n tẹ ìtọ́ yín lójúmọ́lẹ̀ ẹlòmíì lè dúró sínú ilé kọ́ mọ́ sọ pé ṣé bí wọn ò sọ fóun àbí bẹ́ẹ̀ bá sọ fóun ó ní tóun ó ṣe orí afẹ́fẹ́ lòun ti ń gbọ́ gbogbo àgbáyé kí n sọ báyẹn tàbí irú àwa ìtawà náà tá à ń dá sí orí afẹ́fẹ́ là ti ń gbọ́ o kìí ṣe pé ẹnìkankan ní ń pè wá bọ́ bá rí ìrìn àjò alámi tọmọ ìyá rẹ lọ ìrìn àjò bò láti ṣe tí ó fi dá kìí ṣe pé èyí ó jókòó kanulé yóò àmọ́ sọ pé ó yẹ kí wọ́n wá bá òun ṣé ìgbà tí ń bàjẹ́ ìwọ orí ìgbà tí ń kù díẹ̀ káàtó ṣéwọ orí k'Olódùmarè kó wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa á tù á bà bírìn àjò ìgbẹ́jọ́ náà bí bá ṣe ń lọ a máa tún bùn gbogbo ayé gbọ́ August 20 ṣíṣe ní kárí ayé ṣíṣe ní kárí ayé gbogbo ètí komisanna pólíìsì tàbí ròyìn ètí ń gbé ká tí ń sọ pé inú alábọ́dé ní ká sọdún wa ká máa ń ṣe ní gbangba ká máa ń ṣe kínní bá a ṣe máa ń ṣe kéékèèké tẹ́lẹ̀ ní ká lọ rèé ṣe àwọn ènìyàn kan bẹ tí wọ́n ti mí ní ogún lẹ̀ tí wọ́n ti mí ní ìjálẹ̀ tí wọ́n ti ṣe kínní kan lẹ̀ bá a bá ṣe àgbà nítorí kálíbà ṣe fúlù lálàáfíà ni bá a bá ṣe nínú Ìlọrin ni mò ń sọ o torí wọ́n ti ń sọ ọdún ní Ìjàgbó wọ́n ti ń ṣe lọ́sìn wọ́n ti ń ṣe lé Akaka wọ́n ti ń ṣe ládùbá ìgbà tó kan tìlú Ìlọrin lẹ tó gbọ́ torí lómi ibi tí làákàyè rẹ̀ tó kú dé ní tí ọmọ sọ ni pé nígbà tí ń gbọ́dún bọ̀ wọn sọ fóun ta ní gbọ́dún bọ̀ àwọn wo lélẹ́tù ọ̀hún àwọn wo nìgbìmọ̀ ọ̀hún àwọn onígbọ́dún bọ̀ wà lù Ìlọrin àwọn tí ń jẹ́ ìkànnì nínú Ìlọrin wọn ni wọ́n fẹ́ sọdún wọn àwọn tí ó ń jó níṣẹ̀ṣe ìlú Ìlọrin ni wọ́n fẹ́ sọdún wọn. gbogbo ohun tí a bá ṣe láyé bá a ṣe dáadáa gbogbo ẹ̀ pátá lá padà jábọ̀ ṣùgbọ́n bó bá jẹ́ pé èèyàn máa tún lé ayé wá kó ní kálukú wa ká má wu ìwà tó fi jẹ́ pé tá a bá padà wáyé ajá lọ́lọ́run sọ ọ́ dà tàbí kó jẹ́ ewúrẹ́ kó jẹ́ pé irú ewúrẹ́ ọ̀ wá bẹ láàrin ẹran wọ́n bá ṣe pa ọ́ bọ́fá á tù á bà ire kàbìtì.